bẹ́ṣù bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ máa wọ nílẹ̀ kúrú mẹ́rin sí ọlọ́run pẹ̀lú òrìṣà o. àníṣe ìgbáyé gbọ́ mẹ́rin sí ọlọ́run pẹ̀lú òrìṣà o. mi ò ní kẹ́lẹ́ níyà ṣe yẹ pẹ́ o. bàbá mi tó mi sí ayé ẹ̀ẹ́dákẹ́jẹ́ bẹ́ṣù bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ máa wọ nílẹ̀ kúrú mẹ́rin sí ọlọ́run pẹ̀lú òrìṣà o. mẹ́lẹ́ ṣẹbọ mẹ́lẹ́ sí ọlọ́run pẹ̀lú bàámọ̀ ni o. èèyàn kan wá bá Jésù ní Olúwa gbogbo òfin ni mo ti pamọ́ kí ló yẹ kí n tún ṣe náà kí n tó dé ìjọba ọ̀hún. Jésù sọ fún ní fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ, fẹ́ Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ pẹ̀lú gbogbo ipá àti agbára rẹ. òfin wo kò sí òfin tó lòdì sílẹ̀ tó tún ju òfin méjì yìí lọ. ìwọ kan ń gbọ́ mi tó ń wò mí wọ́n lórí wa rán mi sí. lóòótọ́ ló ń lọ ṣọ́ọ̀ṣì lọ́sàn-án ṣùgbọ́n tó bá tún dòru wàá tún lọ sí pàdé ẹlẹ́yẹ, wàá lọ pàdé oṣó, wàá lọ pàdé àjẹ́, wàá lọ pàdé lẹ́bọlóògùn. òun pe Jésù lọ́sàn-án lóòótọ́ gbogbo ayé ló mọ̀ ẹ́ pé Jésù ló ń pè, ṣùgbọ́n bá tún dòru wàá tún ṣe yé pàdùpà. ìwọ lọ́lọ́run rán mi sí. ìwọ kan tó ń gbọ́ mi tó ń wò mí tó jẹ́ pé ìgbàgbọ́ ò ní ká má ṣòro ilé. lóòótọ́ ló sọ pé o ti gba Jésù gbọ́, ṣùgbọ́n tó bá tún fẹ́ ṣe òrò ilé náà wà á tún ní owó rẹ̀ gbà, mi ò lè wá, ṣùgbọ́n owó mi tó bá ti fún wọn lówó ẹjọ́ ṣe òòṣà yẹn ni. bẹ́ẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run. lóòótọ́ ló ti ló gbàgbọ́, ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rẹ́ tó ń tẹjọ́ ń kóra yín kiri mélòó ló gbàgbọ́ nù àwọn ọ̀mùtí. ìwọ la máa bá níbi àpàlọ́ ṣó lọ wàásù fún wọn níbẹ̀. ó dàbí ẹni tó lọ ilé aṣẹ́wó tó lóun lọ wàásù fún wọn. tó o bá jẹ́ tó gbóná gidi inú ẹ̀mí wọn á fà ẹ́ sínú ẹ̀ṣẹ̀. ṣé wọ́n mọ̀ pé ó rọrùn láti fa èèyàn láti òkè lọ sínú kànga ju pé kó o fa ẹni tó wà nínú kànga wá sókè. ìwọ ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo ayé pè ẹ́ ní man of God, ìwọ náà mọ̀ pé ó kì í ṣe man of God, man of the devil ni. lóòótọ́ lolókìkí ló nífọ̀n lórí èékánná, àwọn ayé ń gbé ẹ gẹ̀gẹ̀, ṣùgbọ́n o mọ̀ pé o sí lọ́dọ̀ Ọlọ́run mọ́. ó ti lọ tẹ́ǹdì, ó ti lọ ṣe awọ́rò, ó ń ṣèyàn Ọlọ́run, wọ́n kàn ń pè ẹ́ léyàn Ọlọ́run, wọ́n pè ẹ́ man of God. ìwọ náà mọ̀ pé o man of the devil ni ẹ́. ìwọ lọ́lọ́run rán mi sí. bẹ́ẹ̀ ni ẹni rán níṣẹ́ láàbẹ̀rù kò ṣe nǹkan máa jẹ fún. ìwọ kọ̀ọ̀kan òkú gọ́ńbọ̀dù nǹkan, ó ti márì ṣùgbọ́n ó tún ṣe orúkọ káàkiri. ìwọ ọkùnrin tó níyàwó ńlé tó lọ́mọ ńlé tó tún wà kan tí ò sọnù kiri, tó ní mistress tó tọ́jú síta, ìgbẹ̀yìn ló ń dolóòkú àdá. ìwọ lọ́lọ́run rán mi sí. ìwọ onígbàgbọ́ tó jẹ́ wípé kò gbóná kò tutù ni. Olúwa sọ wípé ìwọ ìbàjẹ́ gbóná tàbí kó tutù, kò gbóná kò tutù, èmi ò fẹ́, máa pọ̀ jáde lẹ́nu mi. tó bá máa jọ́ ṣàká, tó bá máa jọ́ ṣòkòtò, tó bá máa sin Ọlọ́run kúkú sí pẹ̀lú gbogbo agbára ẹ̀. bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ ní sì máa sì ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. ògbọ́n kan tí bẹ́ẹ̀ lè sọ nínú Jòhánù orí kejì láti ẹsẹ̀ kẹẹ̀dógún lọ kà á. ó ní ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tó ń bẹ nínú ayé. bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ bàbá kò sí nínú ẹ̀, torí pé ohun tó ń bẹ nínú ayé ìfẹ́kùfẹ́ ti ti ara ìrera ẹ̀. ó ní kì í ṣe ti Ọlọ́run. ó ní ayé ń lọ pẹ̀lú ìfẹ́kùfẹ́, ṣùgbọ́n àwọn tó bá dúró mú Kristi ló dúró láéláé. ìmọ́lẹ̀ àti òkùnkùn kò ní kankan ṣe papọ̀. o ò lè máa jẹun lórí tábìlì Ọlọ́run kó tún máa jẹun lórí tábìlì Sátánì, ó ṣèwọ̀. olórin ẹni ẹ tètè lọ́mú sọ, ó fẹ́ ìtọ́jú ńlá. ẹni bá pé Jésù ó tún wá ṣe yéèpa ó láàrùn ọpọlọ, ètò oníganjà àrùn ọpọlọ lọ. bẹ́ẹ̀ ni Ọlọ́run fẹ́ kémi àtẹ ká ṣe àtúnṣe ọ̀nà wa o. alóore ń ké báyìí, mi ò ní sin Ọlọ́run pẹ̀lú òrìṣà láíláí. tó bá ti ní Ọlọ́run ló fẹ́ sìn, ó mọ̀ pé irú ẹni tí wọ́n bá fi ara rẹ fún irú ẹni bẹ́ẹ̀ ló wọ́n ṣe ni. tó bá ló fẹ́ fi ara ẹ fún, ó ní Romans orí 12, ó ní ẹ fi ara yín fún Ọlọ́run ní ẹ̀bùn ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. ó ní ṣùgbọ́n ẹ má ṣe darapọ̀ mọ́ ayé, ṣùgbọ́n ẹ di titun nínú èrò yín. torí pé Ọlọ́run pè mí àti ẹ kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀. a ò tún gbúdọ̀ padà sínú òkùnkùn, a gbúdọ̀ bá dàbí ajá tó tún padà sínú ebi ẹ̀. ó ní pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. a gbúdọ̀ bá ayé rẹ́, a gbúdọ̀ jẹ́ kán mọ̀ pé Kristi làwa tẹ̀lé.
ìṣe wa ìwà wa. Kí ló ṣe tán fi pe àwọn kírísítẹ́nì ní kírísítẹ́nì ní Antioch? Wọn ò gbé signboard sórí àbí pé wọ́n wọ gáùn tó gùn gbọ̀ngbọ̀nràn tó wá gbé cross sáyà, wọ́n wá gbé bible gbòǹgàlà sórí. Wọ́n súnmọ́ wọn, wọ́n ò bá àwọn ilé ń ṣe bíi Kristi, ìwà wọn dàbí ti Kristi. Kírísítẹ́nì la máa pè. Ọlọ́run fẹ́ kí ayé mi àti ẹ kó sọ ìṣeun ìfẹ́ láì tiẹ̀ wàásù káwọn èèyàn kò rí wa kọ́ rí Kristi inú ayé wa. Èmi àti ẹ ò ní já ọ̀run kulẹ̀ o, a ò ní jẹ̀bi pé a wá sáyé. Olórin ẹni ẹ̀mí mímọ́ má jẹ́ ń jẹ̀bi o torí pé mo wá sáyé. So jáwọ́ nínú ìrédè òru, jáwọ́ nínú à ń ṣe wúkọ̀, à ń ṣe àgbèrè, à ń kóbìnrin kiri, à ń mutí kiri, àrédè òru. Ìwọ tó wà nínú kóòtù fi kóòtù sílẹ̀, ìwọ tó wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ fi ẹgbẹ́ ìmùlẹ̀ sílẹ̀, ó wà nínú ẹgbẹ́ awo, ó wà nínú ẹgbẹ́ awọ́pa, ẹgbẹ́ oṣù àjẹ́ ìmùlẹ̀ fi sílẹ̀. Ó ní pé ọ̀nà kan wà tó dára lójú ẹ̀ ṣùgbọ́n òpin ìparun ni. Èmi àti ẹ̀ ò ní parun lójijì lórúkọ Jésù. Ó ní ẹnikẹ́ni tá a bá wí tó warùn kì ó ní ó parun lójijì láìsí àṣìṣe. Èmi àti ẹ̀ ò ní parun, a ò ní di ẹni ìparun, a ò ní di ẹni ìgbé níkẹyìn ayé wa lórúkọ Jésù. Àmín.